Olúwa ló ní iṣẹ́ ayé, ènìyàn máa ní ránṣẹ́ rẹ̀ o. Èdùmàrè tó rán mi ní iṣẹ́ ayé, ó ní ń gbó, ó ní ń tọ́ o, ó ní ń tẹ̀ ní tọ́tẹ̀ yìí. Ẹ̀bẹ̀ mo bá yí ẹ má dààmú mi, ẹ má jẹ́ ń jíṣẹ́ ẹlẹ́dàá rán mi o. Ayé o, ẹni bá máa yé yóò ṣògùn ayé, ẹni kò bá máa yé ẹ máa kú ìyá o. Ayé ní kọ̀rọ̀, ayé ní gbàgbà òde. Ayé lòkùnkùn, ayé yìí ní ìmọ̀lẹ̀ o. Àwa ò mọ bí ayé mi lọ, ẹnì kan ò mọ bí ayé ti sọ o. Ìmọ̀ àmọ́ bí agbé ti bẹ̀rẹ̀ rẹ̀ nítorí jẹ́ Olúwa. Ẹ bá mi pé láti èmi lórí o. Bí mo lówó kówù kó ti pọ̀ tó. Balẹ̀ kan lé mọ́lé kí n ra lẹ̀ mọ́lẹ̀ o. Balẹ̀ láyà ogún kí n bí mọ̀ràn. Balẹ̀ kan lé mọ́lé kí n ra lẹ̀ mọ́lẹ̀ o. Ẹ kú kàlẹ̀, ẹ kú jókòó gbogbo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ kú àtàárọ̀. Ẹ ń lé ń léyìí o. Mo kó nílé mo kálejò o, mo kóyún ní mo kásẹ̀ ẹ̀bí o, gbogbo ẹ̀yin màjèṣí inú léyìí, gbogbo yín mọ́ màá kí wọn ò lólódì kan. Ọ̀rọ̀ nípa dúkìá Ọlọ́run yìí la fẹ́ sọ o. Ọ̀rọ̀ dúkìá Ọlọ́run ọba yìí ni mo fẹ́ sọ fún wa. Ìgbà tí Ọlọ́run fún wa ní dúkìá rẹ̀ tó ní a máa mú ṣàmúlò, ṣùgbọ́n pọ̀lọpọ̀ ọ̀ka kún. Ṣùgbọ́n gbogbo ohun tí èbó bá ṣe òun ní jọ wá lójú, wọ́n ṣàtìdé mọ́nú agolo ká máa ní imported imported imported. Orúkọ mi ní Lukumanu ọmọ Àyándàre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Kí la fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀? Ìtọ́jú àrùn ara tó ní í ṣe pẹ̀lọ́kùnrin àtobìnrin. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ṣe rí bàrà tí mo post yìí tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí yìí. Orí bàrà yìí nìkan kọ́ ni ó mọ̀ o, a ti sọ̀rọ̀ lórí oríṣiríṣi àwọn nǹkan àìsàn ara. Ṣùgbọ́n ilé yìí ọjọ́ kan nù abala bí tá a fẹ́ lò sí, mo fẹ́ ká tọ́jú ẹ̀yin obìnrin tẹ́ ń ṣàwárí. Ẹ̀yin tẹ́ ń wá oyún ni mo fẹ́ ká tọ́jú o. Ẹ mú báírò yín sí tòsí kẹ́ ẹ máa kọ pamọ́. Wọ́n ti tún sọ̀kan lónìí. Ẹ̀kọ́ kẹ́ ẹ máa wá rà á, kẹ́ ẹ yé náwó omúgùn káàkiri mọ́. Oògùn ọmọ ò sí, oògùn àrùn lọ́wọ́ à. Kò sóògùn ọmọ kankan níbi kan, oògùn àrùn lọ́wọ́ à. Téèyàn bá ti lùgbàdì àrùn, kílé ọmọ rẹ̀ sì dá. Okùn tí ń gbé ẹyin rẹ̀ tí ò díjú, tí ju òdí ojú ara rẹ̀, kílé ọmọ rẹ̀ wà pérépéré, tọkọ rẹ̀ sì ń lóòdù rẹ̀ lásìkò. Tí àyàfi tọ́lọ́run ọba mi bá sọ pé òun ọkọ òun ní fáìlì ọmọ lọ́dọ̀ òun lókù. Ó yẹ jẹ́ ká tọ́jú àrùn ara láàrin lọ́kọ láya fún ìtọ́jú ọmọ. Láàrin lọ́kọ láya yìí, ìwọ tó jẹ́ ẹni tí ń wojú Olúwa, èyí ìwọ náà lè lò wà ńbẹ̀ o. Ọ̀nà tó gbà wúlò fún wa rèé o. Ní èdè Yorùbá, a máa pe èso yìí ní bàrà, bàrà ẹ̀gúsí. Bàrà ẹ̀gúsí là á máa pè. Gbogbo ibi tí a ti jẹ́ Yorùbá káàkiri àgbáńlá ayé, àtànàgó ni àti sábẹ́ ni àti gbogbo bí wọ́n ti ń sọ Yorùbá láyé, gbogbo alamọ̀ yìí pé bàrà ẹ̀gúsí ní jẹ́. Àǹfààní wo ní ń bẹ lára bàrà? Kí ni bàrà wúlò fún? Òun la fẹ́ sọ̀rọ̀ lé wa lórí. Tó bá mú bàrà yìí,
tó bá fọ gbogbo ara rẹ̀ ó wá gé ó wọ ọmọ inú rẹ̀ kúrò kó sínú abọ́ ọ̀dáná. Egbòogi kan bẹ à ń pè ní egbòogi ìpẹ̀tà bó sì pé ní pẹ̀ta òun náà ní jẹ́ bẹ́ẹ̀. Iṣẹ́ ẹ̀tà kọ́ ni mo pè o. Àwọn míì pè ní ìpẹ̀tà àwọn ẹlòmíì pè ní ìpẹ̀ta òun kan náà ní jẹ́ bẹ́ẹ̀ o. Ó funfun báyìí egbòogi náà funfun. Lásìkò ẹ̀rùn ó ṣòro ó wú ṣùgbọ́n lásìkò òjò bẹ́ẹ̀ bá fọwọ́ fà á lẹ́ẹ̀kan yóò tú kùrú ni. Sórí bàrà yìí ó ti gé pọ́pọ̀pọ̀ àwọn ẹlòmíì á máa fi ẹmu sè é àwọn ẹlòmíì àti tún máa fi ẹmu sè é. Ẹ má gbàgbé bí mo ṣe pè é lọ́nà méjì o. À máa fẹ́ mú sè é à sì tún fi ẹmu sè é. Tó bá jẹ́ tútù rẹ̀ lọ fẹ́ rẹ ọ̀fẹ́ mu rẹ̀ nù èyí tí jẹ́ pé o fomi sè é. Tó bá jẹ́ pé oníṣìṣe rẹ̀ lọ fẹ́ sè ọ̀fẹ́ mu sè é nìyẹn. Ẹ̀sìn tèmi kì í mẹ́mu kì í mọtí ọ̀nà wo ni mo ti lè gbà lò ó tí ó sì bára mu òun la fẹ́ sọ yìí o. Ṣé rí ìdí tí àwọn èèyàn fi ń lu ọtí rèé torí pé sinapu wọ́n máa ń pírísáàfù nǹkan torí ethanol wọ́n ń pe kẹ́míkà kan ní ethanol tó wà lára sinapu tàbí gògóró òun ní jẹ́ kí oró egbò kó pẹ́ nínú àgbo torí ẹ̀ ní àwọn Yorùbá fi máa lò gògóró tàbí sinapu. Ṣé tá a bá wá lò gògóró tá a lè sinapu kò sí nǹkan míì tá a lè fi lò ó ní nǹkan míì tá a lè fi lò ó pọ̀ nílẹ̀ rẹpẹtẹ tó jẹ́ dúkìá tọlọ́run o yàtọ̀ sí dúkìá tàwọn èèyàn o. Tó bá jẹ́ pé ìwọ ọkùnrin ò lè ṣe dáadáa nǹkan ọmọkùnrin rẹ̀ ń wíìkì kí ni mo wí ò lè jí kó dáadáa jẹ̀díjẹ̀dí pọ̀ lára rẹ̀ lọ́ọ́ mú bàrà yìí. Ó wá lọ ra ṣúgà páálí kan ṣúgà sẹ́ńtìlùsì yẹn ni o kọ́ dà sí. Ó wá wà kan bílálà kan wọn akọ ó kò sí. Ó wá mú omi ògì ó fi sè é tí ó jiná dáadáa. Tó bá ti wá jiná dáadáa mú dáadáa láàrin ijọ́ mẹ́rin ó yàgbẹ́ o. Gbogbo ọ̀dọ̀tí tí ò jẹ́ ọmọ agbín kó dáadáa yìí gbogbo èèyàn wálẹ̀ wọ̀ọ̀rọ̀ kódà ẹni ọba ní àtọ̀sí tó bá lò yóò ṣiṣẹ́ lára rẹ̀. Ìwọ obìnrin tínú rẹ̀ máa kùn tí máa kún gbùrùrù tàbí tí nǹkan oṣù rẹ̀ máa yọ̀ tí máa lami tàbí tí bá ń bọ̀ wá tínú wọn máa rún ọ́ tàbí tó bá ń ṣe ọ́ lọ́wọ́ tínú wọn máa kàn tó bá lò ó láàfíà ni oníṣúgà yìí. Tó èyí tá a wá lò ṣúgà sí ń kọ́ bó láti ṣe. Tó bá jẹ́ pé onírí rẹ̀ lọ fẹ́ ṣe èso kan bí à ń pè ní bàáká ó rí lọ́dọ̀ àwọn eléwé ọmọ bàáká. Ọ̀kan sì tún bí à ń pè ní ẹ̀pà ikú ọ̀rẹ́ gbogbo ẹ̀ wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ pẹ̀lú egbò ṣàgéré yìí náà là ń pò ní egbò ìṣà. Àwa egbò gbọ̀nyìngbọ̀nyìn sí egbò gbọ̀nyìngbọ̀nyìn ọ̀wá sí. Tó èpo àgànwó àwọn ẹlòmíín pè ní ọ̀gànwó. Ọwà rẹ̀ ọ̀rẹ́ ilé kọba yìí bàrà yìí ọ̀rẹ́ wẹ́wẹ́wẹ́ ó kò sí àáṣe sínú ke 5 litre. Àwọn tí wọ́n jẹ́ pé wọ́n bá jẹ́ pé sinapu ni wọ́n nífẹ̀ẹ́ sí wọn a máa fi rẹ́
ẹni tí ẹ bá lo sinapu èèyàn máa fọsàn wẹ́wẹ́ rẹ̀ a máa fọsàn wẹ́wẹ́ rẹ̀ bá fọsàn wẹ́wẹ́ rẹ̀ kó máa mú ó ara rẹ̀ ó tò ara rẹ̀ ó tò ó máa ṣe dáadáa pàápàá ẹni tí bá ń wojú Olúwa ó wúlò fún ọkọ máa mú ìyàwó máa báwo lẹ́sìn máa mú ẹ máa gba asára láàárọ̀ abádúlálẹ̀ ẹ máa gba asára yóò jẹ́ ẹ̀mejì lójúmọ́ èwo la lè ṣe táwọn ọmọ wẹ́wẹ̀wẹ́ ọ máa lò ń bẹ́ ṣe rí bàrà yìí ẹ̀gún lódó tẹ́fà tí wàá gun lódó ẹ wá omi ògì ẹ̀fì rẹ̀ fòdìdí ijọ́ kan tọ́ba àdìjọ́ kejì kẹsẹ̀ ẹyọ gbogbo sàkísàkì inú rẹ̀ tó lóyìnbó ń pè ní pátíkù ẹ̀dánù ẹ̀kàn ẹ lè rọ́ sínú ọsàn wẹ́wẹ́ ẹ lè fomi ọsàn wẹ́wẹ́ rẹ̀ o ẹ sì lè fi omi ṣùgbọ́n tẹ́ bá fọsàn wẹ́wẹ́ rẹ̀ yóò jẹ́ kí oró rẹ̀ ọpẹ́ ẹ kàn ju káfúrà pẹlẹbẹ kan sí ni yóò pẹ́ yóò lè sùn kan jù bẹ́ẹ̀ lọ toró rẹ̀ ó sì máa wà ṣùgbọ́n bá tẹ́ omi oró rẹ̀ ò ní pẹ́ dọ̀lẹ́ ìrora máa fún wọn ní síbí kọ̀ọ̀kan wọn máa gba sára wọn yàgbẹ́ wọ́ọ́rọ́wọ́ gbogbo ara ó tò àṣírí tí ń bẹ lára bàrà rèé o àṣírí tí ń bẹ lára bàrà rèé o èyí ni ìgbésẹ̀ àkọ́kọ́ fún ẹni tí ń wojú Olúwa èyí ni ìgbésẹ̀ àkọ́kọ́ ẹ kọ́kọ́ dán ìwò náà èyí tí ìwọ tí nǹkan ọmọkùnrin ń jáde lára rẹ tí ó máa wọ yàrá lọ́hùn gbogbo ẹ̀ láà sọ̀rọ̀ débẹ̀ o tàbẹ́ni inú rẹ̀ ń gbóná tàbẹ́ni inú rẹ̀ ń kùn àtẹni àtọ̀ rẹ̀ ò kí tó àtẹni tó yẹ pé ṣẹ̀ẹ̀kan sùn lọ gbogbo ẹ̀ láà sọ̀rọ̀ lórí ẹ̀ o ẹ̀ máa bá mi bọ̀ ẹ má dojú ọkàn yín o tí n bá ti sọ̀rọ̀ lórí ẹ̀ má torí ẹ̀ pè mí o àfi tọ́ ọ bá pè wá pé ọ̀fẹ́ kábẹ́ ẹ̀ ṣe é ló kù ṣùgbọ́n gbogbo ohun tí ń bá fún yín àfún yín pérépéré ni o yóò sì bá yín lára mu o èyí tẹ́ ẹ lè ṣe fúnra yín láì jẹ́ pé ẹ máa kojú bọlé káàkiri òun ni mò ń sọ yìí tọ́lẹ̀ ayò sì sọ nù yín tẹ́ ẹ pé tẹ́ ẹ bá pè mí náà mú wàá bá yín jẹ̀sẹ̀ mú ń bu tẹ́ ẹ bá ti pè mí ó wù mí kí n fi sílẹ̀ ní kí n da yín lẹ́kọ̀ọ́ lórí ẹ̀ òun là ń sọ yìí gbogbo ọ̀nà tá a máa tọ̀ kéèyàn yẹn fi máa gbégbá àgbo kí mọ́ tẹ́ ẹ fi rù tẹ́ ẹ fi sọ̀ láyọ̀ àfẹ̀bẹ̀rẹ̀ ẹ sọ pé wàá ó dé ní báyìí o ewé bàrà yìí kí ló wúlò fún ewé bàrà wúlò ṣe rí ewé rẹ̀ yìí tí a bá ṣẹ̀ṣẹ̀ bí ọmọ tí wọ́n bá ló ní ọkà orí ẹgún ewé bàrà yìí pẹ̀lú ẹ̀rùn àwọn ká kí ni mo wí ewé bàrà yìí ẹgún pẹ̀lú ẹ̀rùn àwọn ká ẹ wá wá tàǹgìrì odidi kan kálá ti wá tàǹgìrì odidi kan ṣe tábà ti pa tàǹgìrì yìí ní pánsá ẹ mọ wọn ń pè ní pánsá ṣe àwọn pé tá a bá mú ọsàn tá a bá fẹ́ gé ọsàn tá a ti hú ọsàn tán ṣe àwọn pé tá a bá gé á gé ibì kan yóò tóbi ju ibì kejì lọ ìyẹn ni Yorùbá ń pè ní pánsá àbí kẹ́ ẹ fọ̀bọ wọ̀ ọ́ lórí ẹ yọ ọmọ rí rẹ̀ ẹ wà kó ẹ fọ̀bẹ yẹn wọ̀ ọ́ nínú débi pé ọṣẹ yẹn ẹ kó sínú rẹ̀ ẹ wà fi ọmọ nínú rẹ̀ tẹ́ wọ̀ jáde ẹ gùn papọ̀ mọ́ ọṣẹ ẹ̀rùn àwọ̀ká pẹ̀lú ewé bàrà yìí ni o ẹ máa fi wé ọmọ náà lórí àti gbogbo ara ọ̀kà yẹn ó sì lọ. ọdún mélòó ó di méjì ewé bàrà tẹ bá já ewé yìí ẹ lọ wá èpo ọ̀bọ̀ ẹ gún papọ̀ mọ́ ewé má fọwọ́ kan mọ́ mi ẹ fi kún ẹ gbádùn mi ewé má fọwọ́ kan ọmọ mi ẹ fi kún ẹ wàá wá irú inú àrò ẹ kù lúbúlúbúlúbú ẹ dà á sí ẹ fi pò papọ̀ ọṣẹ yìí kò sọ́ṣẹ tá ẹ fi gun o ẹ kó sínú ke wáìtì téèyàn bá lò alẹ́ là máa lò tàbí dájú kùtùkùtù
tó bá fẹ́ lọ wẹ̀ ó kọ́kọ́ fi epo pupa para ṣé dandan lè epo pupa ni tó bá ní òróró anointing lé kọ́kọ́ fi para ṣùgbọ́n síwájú kó tó di pé ó lo kírímù rẹ oyin ni kó fi para tó bá wẹ̀ tán kó fi oyin gidi para kó tó wá lo kírímù rẹ bí ayé bá ń tẹ̀lé ní kí àsìkò tó wọ́n máa sìn lẹ́yìn rẹ̀ bí ayé bá ń tẹ̀lé èèyàn kiri àsìkò tó wọ́n máa sìn ní ẹ̀yìn rẹ̀ ó dára fún apàtẹ́mátà ẹni tí máa lọ ọ̀sọ̀ tí ètà tí ogún pọ̀ fún tí promise àfẹ́ pọ̀ fún tó bá ń lò ó ọ̀nà ló sì bẹ̀rẹ̀ sí ní máa ṣí ìwọ náà ó dúpẹ́ ayọ̀ ó dáa púpọ̀ gbòyìn tẹ́ ẹ bá lò yóò bá yín lára mu o kò sí ohun tó ní kọ́ ọmọ ológo ọmọ àrògbò rẹ̀ lò ṣùgbọ́n tógun bá ti pọ̀ jògo lọ ògo ò ní ṣiṣẹ́ ẹ̀ ògo ò ní ṣiṣẹ́ ẹ̀ báwo kò ní ògo kíntàn náà ògo rẹ̀ ọ̀pọ̀ tó ṣùgbọ́n tógun bá ti pọ̀ ògo yẹn ojú kan náà ni ó wà kò ní dìde ogun ayé ò ní mú wa lọ o àní tẹ̀rù sínú ogun ayé o èmi ọmọ yín náà ní Lúkúmọ̀nù ọmọ Àyándárè bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ́ àgbà ẹ fẹ́ jọ́yìn wa lórí WhatsApp group ọ̀fẹ́ ni ẹnìkan ò gbowó o ẹnìkan ò gbowó o má fi WhatsApp kọ̀ pè mí o sì má fi mẹ́sẹ́ẹ̀jì ilẹ̀ fún mi o dípò darapọ̀ mọ́ wa lórí WhatsApp group kọ̀ wá kọ́ mi direct látòrí fóònù rẹ̀ ń gbé tí o bá fi WhatsApp kọ̀ pé ń máa jẹ dátà ní o ẹ má fi pè mí o tí o bá jẹ́ pé mo fún ọ ní ọ́dà pé lọ́ọ́ fílẹ̀ fún mi tó bá fílẹ̀ fún mi láì jẹ́ pé o bá gba ọ́dà lọ́wọ́ mi níbi tó fi mẹ́sẹ̀jì ẹ̀ sí ní ọ̀wà o ìyẹn bẹ́ẹ̀. ẹ wá fẹ́ ìtọ́jú ara lórí àrùn kan ni àtẹ̀fẹ́ béèrè lórí àkọsẹ̀jáyé ẹ̀ka sí wa àmì ẹ̀náwó o àdúrà yẹn ó gbà o kò ní dàrú fún yín o nọ́mbà wo lẹ lè fi join WhatsApp group tàbí nọ́mbà tẹ́ lè pè wá sí. fún ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà yìí 080 3298 3298 lẹ́ẹ̀kan sí 080 3298 3298 fún àǹfààní ẹ̀yin tẹ́ wá sí ní Nàìjíríà +234 80 32 98 32 98 kí n tún wí lẹ́ẹ̀kan sí +234 80 32 98 32 98 ọ̀rọ̀ wo ní dàrú o kúrẹ́ ire kàbìtì. Ìjì ayé bẹ́ni kí ṣe ẹni má jiná, ìjì ọmọ ènìyàn bẹ́ni kọ́tẹ́ ẹni má sọ̀kalẹ̀, ẹlẹ́dàá mi ní irọ́ ni, olórí mi ò gbá bí bẹ́ẹ̀ náà àyà mi ò gbẹ́bọdé, ayé lodò, odò láyé, ayé bí ẹ bá dàpọ̀ ẹ má ta mí, bí ẹ bá dodo ẹ má máa ké mi lọ, bí ẹ bá dàgbàlà ikú ẹ má ṣe kàn mí mo ti bá wọn ṣàwọdé ní ológun, mo máa ti rúbọ ara ilẹ̀, gidigidi lọ́wọ́ ìyọjorí, ìṣèkú àrùn pẹ̀ ìdá, ẹ má jẹ́ ìjíṣẹ́ ẹlẹ́dàárán mi o. Bí mo lo gbogbo òwò kó ti pọ̀ tó láyé. Ìbálẹ̀ kọ́ lé mọ́ lé kí n ra lẹ̀ mọ́lẹ̀ o.